fana'u fillah kó tán sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo nǹkan kó má ṣèṣì pé Ṣàngó kó má ṣèṣì pé yáà jẹ́ yóò só wọn á pọ̀fọ̀ kan tí ọmọ nítumọ̀ pé Ọlọ́run pé méjì mẹ́ta ó ti kọjá ẹ̀ ní tó bá ṣe mí lọ́rọ̀ níwà nírìn ojúlẹ̀ fọlọ́ fa fakiru fa fikiru fa fana'u táwọn èèyàn wá ń wí nísìnyí wọ́n ti lòkú lọ ni wọ́n lò wọ́n ní àwọn fana'u kí ni fana'u wọ́n ti ní ṣé wà nínú fana'u ó ti mú tí yóò níjẹ́ fẹ́ àwọn Sufi ṣètánì fana'u ni pé ó ti wà pa wọ́n ti ní fana'u ó ti wà pa ó jẹ́ so ìkọ̀nẹ́sì náà ní òun rókè pé wọ́n ti dé wọ́n dé ẹ̀rẹ́ kankan ò dé ṣètánì ló dé sí la so àwọn nǹkan tí ń jẹ́ kán sọ pé kò sí ti ń jẹ́ tasawufu nù pé bídíà nù àkíkà tasawufu là ń kà fún yín sẹ́lẹ̀ tí mo kà yí bí láfúsù nù tí wọ́n bá fẹ́ ṣe tasawufu bí ọ̀pá díẹ̀ jẹ̀ mọ́ tí ó sì gbọ́dọ̀ rìnrìn kúrin tó rásọ tàwákùlù lẹ́ẹ̀kan a ti sọ bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan kọ́dà ò ní sọ fẹ́ lómi pé bí n pa mí fakiru yóò wáyé kódà bí yẹn lówó owó mọ̀ ṣe bí fakiru bí aláìní torí kọ́ ọmọ fowó rẹ bẹ nìkejì nínú jẹ́ ẹ gbọ́ mi yé ọ sọ aṣọ tó wọ̀ ọ sọ̀rọ̀ tó sọ ọ sọ bó ṣe lo ogún nǹkan tó fẹ́ lò ṣàwárí kó pé gbogbo ṣé kọ̀ọ̀kan ló fẹ́ táàkà owó ló fẹ́ táàkà aṣọ ló fẹ́ táàkà mọ́tò ló fẹ́ táàkà lé láti ń ba foundation tasawufu àti kóbá ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dá tọ̀ríkà àbí tí ń rìn tọ̀ríkà wọn ò mọ kí wọn sì fẹ́ mọ̀ wọn mọ̀ àbùkù sẹ́ríà ayé ń sẹ́ríà àkíkà là ń sọ àkọ́ tó kan àkíkà tó gbẹ̀yìn ọkọ̀ kan márífà náà lẹ́yìn márífà lọ́wọ́ kan sẹ́ríà kí lọ́lọ́run wí kí lànàbí wí kí ló ní àsìkò ní àmàsì ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ kan tọ̀ríkà pé mo fẹ́ rìn nà bàbá yìí mo fẹ́ rìn nà báyìí àbẹ́mi náà fẹ́ mú tọ̀ríkà tèmi fúnra mi ẹ̀yin náà lè dá tọ̀ríkà lẹ̀ bẹ́ẹ̀ ni kí ló fà á wọ́n ti Kùránì ojoojúmọ́ ìṣù kan wọ́n fẹ́ mọ̀ sí láìláìlá òye báyìí wọ́n fẹ́ mọ̀ sí sìkìfà òye báyìí wọ́n á mú fúnra rẹ̀ wọ́n á ń ṣe lọ pẹ̀lú àwẹ̀ pẹ̀lú wákàtí márùn-ún pẹ̀lú ọ̀ràn yẹn tọ́lọ́run tó rọ̀rọ̀ yẹn ní ọkọ̀ ṣáájú o ní sẹ̀ríà o ká tó wá pé àwa máa ṣe náfìlà tí ó bá ti já Ọlọ́run ó fún ọ ní nǹkan tó fẹ́ fún ọ bó ti fún Abdulkadiri tó fún sí abájá ti já ní ó lè má tó ti wọn Ọlọ́run ò tilẹ̀ báàbù nubuwwatil magluk ìjà nábì ló ti tán wìláyà ọ̀tán káwá wọnú alhaqiqa díẹ̀ bẹ̀ láti rí ilmu bẹ̀ láti wá rí ilmu liyakin bẹ̀ láti wá rí ayinu liyakin bẹ̀ láti wá rí hakku liyakin níjọ́ tí èèyàn bá ti débẹ̀ wọn hakku liyakin èdè wọn táwọn Sufi bá sọ ní òye àwọn kan ẹgbẹ́ ìsọkúsọ ni wọ́n ń sọ wọ́n sọ̀rọ̀ màbúbù ń jẹ́ òní atẹ́gùn èèyàn fẹ́ lọ́dọ̀ yín ọ̀dàríwo pé màbúbù ṣé màbúbù ọmọ kírun mọ́ ọmọ bú àsọ́bà wọn ní tó ṣẹlẹ̀ láàrin Ànábì Mùsá pẹ̀lú Hédérù tó ṣẹlẹ̀ láàrin wájú náà. ọ̀bádìí tasawuf bí wọ́n bá fẹ́ ṣe Sufi kí ni foundation tó gbọ́dọ̀ lé kọ́kọ́ mọ̀ alukurani al-ilmu jẹ́ kan bẹ́ẹ̀ mẹ́rin ni tasawuf tá kọ́mọ túbá sọ́ọ̀d kọ́mọ sòdodo síríkù tá yẹ onítùmọ̀ mẹ́ta tasawuf tawba taqwa kó bẹ̀rù Ọlọ́run tawakkulu ala Allah kó dúró tọ́lọ́run ní táì nìkan ṣoṣo ẹ̀wọ́n tó fẹ́ ṣe Sufi ó ní ó bẹ̀rù Ọlọ́run ó ní máa ṣe bí àwọn yòókù rẹ̀ ti ṣe mọ́ níbi ọ̀rọ̀ níbi ìwà níbi ìṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n wá páyà Ọlọ́run kó tó sọ̀rọ̀ kó tó rìn kó tó hùwà ó jẹ ó mu lórí ìyàwó lórí ọmọ lórí ẹbí lórí ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni kíni tawakkulu ala Allah wọ́n gbára lájẹ wọ́n gbára lóṣù wọ́n gbára lágbára kankan oògùn kankan mọ́
ó ti di born again àtúnbí táà nìkan nìyẹn o ní foundation tasawuf. Sword ó ní mínì mẹ́ta. Àkọ́kọ́ sídìkù mọ́pùrọ́ mọ́. Sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá sáà fásitì àti jẹ́ra bí ṣe àfikọ́lọ́ sànú wa mẹ́wọ̀n. Kódà àwọn akọ́tà aláṣẹ súfì náà irọ́ lè lómi fi ṣe o. Irọ́ gidi. Sídìkù sword òdodo. Sword yìí náà sọ́búrù. Ṣé sùúrù kó dé? Ẹ̀tẹ̀ ń di, ẹ̀tẹ̀ nú, ẹ̀tẹ̀ lókè, èsè súfì. Ẹlẹ́ẹ̀kẹta sọfà jọ́kàn rẹ̀ ọmọ sọlọ́hun, jọ́kàn rẹ̀ ọmọ sọmọlàkejì. Mọ́ ronú burúkú sọmọlàkejì. Mọ́ ronú àìdá kó ṣubú kó kú àṣàṣì èdì. Táà mú mélòó? Mẹ́ta. Sọ́ọ̀dì mú mélòó? Mẹ́ta. Wáò, òun náà wá mú mẹ́ta. Àkọ́kọ́ ń bẹ̀ òun ni wàrà àṣàjẹ́. Tẹ́ bá dé sáwí àlọ́dọ̀ àwọn bàbá gidigidi wọ́n sọ fún ọ pé láìláìlá lọ fẹ́ ṣe yìí má lọ ra oúnjẹ ń ta. Ṣé kò ní báyìí lógìyì? Ìníyàwó ní àbọ̀bá tó máa dáná fún rẹ̀ torí kọ́ mọ́ bàá jẹ àràmù, kọ́ mọ́ bàá jẹun kèfèrí. Tí kèfèrí bá dáná tó bá jẹ àkídà kúfùrù tó wà lára rẹ̀ ti wà ní oúnjẹ tó ta fún. Ká tó wá pa àwọn tí ń ṣáájò sóúnjẹ káwọn lè tà. Ó jẹjẹkújẹ. Jẹ́ ìyàwó rẹ̀ mọ́ dáná fún ọ. Ntọ́ bá fẹ́ jẹ bẹ́ẹ̀ bà ní bámọ̀là ní bí gàrí ni. Ntọ́ bá sì mú kó mọ́ jẹ àràmù torí yóò dá síkìrì lọ́wọ́ yóò sì di ọkàn rẹ̀ kò ní jẹ́ mọ́lẹ̀ òde bẹ́ẹ̀. Látara kínú rí o, látara wá o, àlùwárà àṣàjẹ. Ẹlẹ́ẹ̀kejì wá o, òun ni wàhálà. Àfáà rẹ̀ ṣéwù rẹ̀ gbà fún. Àkọ́kọ́ gbà fọ́lọ́hun jọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pátápátá. Sì gbà fáànà Muhammad lára wàhálà o, wá gbà fún ṣéwù tí tọ́ tẹ̀lé. Wáò náà aliwafa àdéhùn. Kí làdéhùn? ń ṣe lásìmí, ń ṣe wàsífà. Ó ti dàdéhùn torí àjọ lọ fẹ́ mọ́ dá. Ẹ dákun tá a bá dájọ tá a bá wọnú àjọ tá a ń dájọ níjọ́ tájọ bá fèèlì ọbàjọ́ jẹ́ àbọ̀ ọbàjọ́ jẹ́ ó ti bàjẹ́. Àjọ sì ni màláìka máa kó ojoojúmọ́. Lásìmí àárọ̀ màláìka kan ní ọmọ kó la ilaha illallah, ọ̀kan ọmọ kó sìgìfà, ọ̀kan ọmọ kó àsàlátù, ọ̀kan ọmọ kó subhana, ọ̀kan ọmọ inú wọn ó sì máa dùn pé àwọn ń rí àjọ kó. Níjọ́ tó bá ṣe báyìí ọba àwọn nújẹ ni. Bainaka wa baina Allah. Kọ́lá wa kó àdéhùn ṣéwù tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ pé mọ̀ wá. Àdéhùn iyyaka na'budu wa iyyaka nasta'in. Àdéhùn wàfà. Wá ó jẹ́ mélòó? Ó jẹ́ mẹ́ta. Táà jẹ́ mẹ́ta. Sọ̀dí jẹ́ mẹ́ta. Wá ó náà jẹ́ mẹ́ta. Ó di mẹ́sàn-án. Ó wá kú kí ni? Ó kú fáàf. Tasawufu. Tasawufu. Fáà náà jẹ́ mélòó? Ó náà jẹ́ mẹ́ta. Àkọ́kọ́ faqrun. Àìní tó. Tí wọ́n bá fẹ́ ṣe tasawufu bí ọ̀pá díẹ̀ jẹ̀ mọ́. Tí ó sì gbọ́dọ̀ rìnrìnkúrìn tó rásọ tàwákùlù lẹ́ẹ̀kan. A ti sọ bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan. Kọ́dà ò ní sọ fẹ́ lómi pé bí n pa mí. Fakiru yóò wáyé. Kódà bí yẹn lówó, owó máa ṣe bí fàkírù bí aláìní. Torí kọ́ ọmọ fowó rẹ bẹ nìkejì nínú jẹ́. Ẹ gbọ́ mi yé. Ó sọ aṣọ tó wọ̀, ó sọ̀rọ̀ tó sọ, ó sọ bó ṣe lo ogún nǹkan tó fẹ́ lò. Ṣàwárí kó pé gbogbo ṣéwù kọ̀ọ̀kan ló fẹ́ táàkà owó, ló fẹ́ táàkà aṣọ, ló fẹ́ táàkà mọ́tò, ló fẹ́ táàkà ilé. Láti ń ba foundation tasawufu àti kóbá. Ṣẹ́gẹ́tì báyìí nísìn. Náà wà akẹ́ni kí la pé fákírù. Fáà kan náà tó ní fíkírù. Alladhina yadhkuruna qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fíkírù. Láìláìláwò tí mo ń ṣe yìí kí ni income tó fún mi níjọ́ tí n ti ń ṣe àti n bá ń ṣe láìláìláwò ara mi máa rí báyìí kí ni mo ń ṣe báyìí. Ọlọ́run ló dá òkè, Ọlọ́run ló dá ilẹ̀, Ọlọ́run ló dọ̀tun. Kí ló tí ẹnu tèmi sọ̀rọ̀ tẹnu eléyìí ò lè sọ̀rọ̀, kí ló tèmi ń gbọ́rọ̀ tí eléyìí ò lè gbọ́rọ̀. Láti máa ronú sí gbogbo nǹkan nípa Ọlọ́run. Kódà bí èèyàn bá ṣe láti mímí tó jẹ́ kéjọ tó jù kó pé tàfákùrí ni ara ṣẹ́ni.
lónìí tí lè mọ́ wọ́n fẹ́ ronú pọ̀ ọlọ́run kí ẹ kọ́ máa ronú pé kò sówó lọ́wọ́ mi o àkáǹtì mi jò nǹkan ní kan sí ní gàrí lé kò sí olùbọ́n lé kọ́ lé yìí o ìrònú pé ọlọ́mọ kò sẹ́ ẹ̀ ọwọ́ mi ẹ̀wù bí ti ń yí bí n bá ti rò ó yóò sì máa yí níbo ló sì jẹ́ ti rí rẹ̀ màláíkà sì máa kọ́ ládàá fákìrù ti àìní àti fíkìrù ti ìrònú fákẹta faná òfìlà kọ tán sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo nǹkan kọ má ṣèṣì pé Ṣàngó kọ má ṣèṣì pé yáà jẹ́ yóò só máa pọ̀ fún ọ̀kan tí ọmọ nítumọ̀ pé Ọlọ́run pé méjì mẹ́ta ti kọjá ẹ̀ nítọ́ bá ṣe mí lọ́rọ̀ níwà nírìn mo jùlẹ̀ fọlọ́run fákìrù fíkìrù fanáwù táwọn èèyàn wá ń wí nísìnyí wọ́n ti lòkulò ni wọ́n lò wọ́n ní àwọn fanáwù kí ni fanáwù wọ́n ti ní ṣé wà nífẹ̀ẹ́ nínú fanáwù ó ti mutí yóò níjẹ́ bẹ́ẹ̀ àwọn Súfì ṣètánì fanáwù ni pé ó ti wà pa wọ́n ti ní fanáwù ó ti wà pa ó jẹ́ so ìkọ̀nẹ́sì náà ní òun rókè pé wọ́n ti dé wọ́n dé ẹ̀rẹ̀ kankan ò dé ṣètánì ló dé sí la so àwọn nǹkan tí ń jẹ́ kán sọ pé kò sí ti ń jẹ́ tàṣàwùfù nù pé bídíà nù àkíkà tàṣàwùfù là ń kà fún yín sẹ́lẹ̀ tí mo kà yí bíi láfúsù nù wọ́n tún wá ku tàbá ní a fẹ́ ṣe súfì òun náà tún ní òpó mẹ́ta foundation nìyẹn o wọ́n wá ku pílà mẹ́ta pílà àkọ́kọ́ òun ni alimarifa fàárìfúní ọ̀làǹtà ọmọ ọlọ́run ọmọ gbẹ̀kú ọmọ sọ̀sọ̀kúsọ márífà nù ẹlẹ́ẹ̀kejì àtọ̀ríkà alimarifa mẹ́rin ni alimarifa àṣẹríà ṣẹríà kọ mọ ntọ́lọ́fẹ́ àti ntọ́lọ́fẹ́ lẹ́yìn márífàtúlà kọ mọ ṣẹríà ẹlẹ́ẹ̀kẹta àtọ̀ríkà kọ wá lọ́nà tó mọ rìn ọ̀nà tí mo fẹ́ rìn ni ẹlẹ́ẹ̀kẹrin alhakíkà òun ni gáyà alhakíkà kí ni hakíkà kí là ọlọ́run torí ẹ̀dá yé kí lọ́lọ́run torí ẹ̀dá èmi gangan kí ló dé tó jẹ́ kí n sọwọ́ nù kọ́mọ́ àdùn ọ̀ sórí tí wọ́n sọnù ọ̀fẹ́ fún mi lómìn ni ó ní sunkún torí owó kí ló dé tó fún mi lọ́mọ tí mo bí ọ̀ àbò ẹ̀kún wọn ní kí ló sunkún sí ọ̀ràn ni àmọ́ náà lọ́mọ tí mo bí bó ní ṣe yanjú ẹ̀ lọ́wọ́ à ń sunkún gbà tó bímọ àkíkà ní máa jẹ́ kí èèyàn ó ṣe bí ò ti yé ẹlòmíì tí èsì ṣekúṣe o kí ló tó ṣe sùúrù ẹ kó bínú bí tó dé kí ló tó ṣe sùúrù ìtọ́lọ́n fẹ́ ṣe ti yé mi kí ló tó ń bínú báyẹn tí ń bínú púpọ̀ ẹjọ́ ọ̀sẹ̀ lẹ́yìn ló jẹ́ máa bínú àkíkà nù àmọ́ mẹ́sàn-án méjìlá tàkọ́kọ́ tá a mú mẹ́ta sọ́ọ̀dì mú mẹ́ta wáwù mú mẹ́ta fáà mú mẹ́ta ọjọ́ méjìlá tí ẹ kejì nígbà tá a bá ti foundation tán tá a wá fẹ́ mú pílà àwọn náà wá jẹ́ mélòó mẹ́rin àkọ́kọ́ márífà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dá tọ̀ríkà àbí tí ń rìn tọ̀ríkà wọn ò mọ kí wọn sì fẹ́ mọ̀ wọn mọ̀ àbùkù sẹ́ríà ayé ń sẹ́ríà àkíkà là ń sọ àkọ́ tó kan àkíkà tó gbẹ̀yìn ọkọ̀ kan márífà náà lẹ́yìn márífà ló wá kan sẹ́ríà kí lọ́lọ́run wí kí lànàbí wí kí ló ní àsìkò ní àmọ́ sí ẹlẹ́ẹ̀kẹta ló wá kan tọ̀ríkà pé mo fẹ́ rìn náà bàbá yìí mo fẹ́ rìn náà báyìí àbẹ́mi náà fẹ́ mú tọ̀ríkà tèmi fúnra mi ẹ̀yin náà lè dá tọ̀ríkà lẹ̀ bẹ́ẹ̀ ni kí ló fà á wọn àti kùránì ojoojúmọ́ ìṣù kan wọn fẹ́ mọ sí láìláìlá òye báyìí wọn fẹ́ mọ sí sìkìfà òye báyìí àwọn amú fúnra rẹ̀ àwọn à ń ṣe lọ pẹ̀lú àwẹ̀ pẹ̀lú wákàtí márùn-ún pẹ̀lú ọ̀ràn yẹn tọ́lọ́run tó rọrùn yẹn ní ọkọ̀ ṣáájú o ní sẹ̀ríà o ká tó wá pé mọ̀ sí náfìlà tí ó bá ti já ọlọ́run ó fún ọ ní nǹkan tó fẹ́ fún ọ bó ti fún àbùkádìrì tó fún sí abájá ti já ní ó lè má tó ti wọn ọlọ́run ò tilẹ̀ báàbù nubuwatin magluk ìjà nábì ló ti tán wìláyà ọ̀tàn ló fi jẹ́ pé a tún lè rí tọ̀ríkà mi láàárọ̀ ìkílẹ̀ yìí tó sú nǹkan tí ọ̀dà tọ̀ríkà lẹ̀
tó bá ti jòkó tì í pẹ̀lú alkitabu wa sunna ó rí ọ̀nà ọlọ́run èèyàn ní ṣe kọ́mọ́ rẹ̀ sẹ̀ tó tọ̀ríkà nìyẹn kó tó kí wọ́n ní àkíkà ká wá wọnú àkíkà tá a bá wọnú márífà ọ̀fẹ́ tá a bá wọnú sẹ̀ríà ọ̀fẹ́ ní gbogbo bí táwọn afá lọ jámíà tá a bá wọnú tọ̀ríkà òun náà lẹ́rìí òun náà pọ̀ ká wá wọnú alhakíkà díẹ̀ bẹ̀ láti rí ilmu bẹ̀ láti wá rí ilmu liyakin bẹ̀ láti wá rí ayinu liyakin bẹ̀ láti wá rí hakku liyakin níjọ́ téèyàn bá ti débẹ̀ òun hakku liyakin latarawunnaha ayna liyakin summa latarawunnaha لتعلمن علم اليقين ثم لترونها عين اليقين ثم لتسألن يوم إن سورة الواقعة لو أني ياتي يقين سورة الواقعة وسبح باسم ربك العظيم حقيقة غاية حقيقة wọ́n súnmọ́ kọ́lọ́n síbẹ̀ fún yàn láyé kó tó lọ àmọ́ tọ́lọ́run bá ṣe fún yàn báyìí kí yàn máa palẹ̀ mọ́ ẹni ọlọ́run bá tètè ṣe é fún tọ́lọ́run bá sì fẹ́ kí iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ òun náà ní ọ̀gá ìdí ẹ̀ tó ráyè ò ní gbọ́ yé mọ́ ò ní gbọ́ yé mọ́ ò ní gbọ́ yé mọ́ Ànábì Mùsá fi gbọ́ Hádàrú yé nítorí pé àkíkà ní fi ń ṣiṣẹ́ àfìgbà tó yá wọn padà wá ṣàlàyé fún Mùsá pé agágálẹ̀ lájọ ń wí nígbà tí ìwọ Mùsá sọ fún mi pé mo dá ọkọ̀ lu mo sì bà ọkọ̀ ọlọ́kọ̀ jẹ́ tí sẹ̀ríà sì ní ká má bà nǹkan oníkan jẹ́ ìwọ Mùsá ó sì wá délùú òǹlù tó wọn á lọ kọ́lé orílẹ̀ tó wọn fún wa lóúnjẹ jẹ kí ló dé ìwà Hádàrú ni ìwà Ànábì Hádàrú kí ló dé tó wá rọmọ ọlọ́mọ tó lù pa tó bá sẹ̀ríà mú ni ẹni tó máa lọ lé èyí tó kéwú kéwú tó àṣẹ tí mú Ànábì Mùsá alayhi salatu wassalam kí márífà ní kí tẹ́lẹ̀ àti sẹ̀ríà lọ́lọ́ kí lọ́dọ̀ Ànábì Ṣuaibu lọ́lọ́ kí márífà àti sẹ̀ríà ó sì mú tọ̀ríkà ọ̀bùwà ń ṣe ìjọ tí ó wá di pé Ọlọ́run fi gbogbo ẹ̀ hàn ló ń lọ sọ́dọ̀ Hádàrú láàfin lè sọ pé kò sí àkíkà bó lẹ́ sọ pé kò sí àkíkà tó láwọn àfáà kan pé kò sí níjà àkíkà ò ní abọ̀ ònú ni sẹ̀ríà rẹ̀ níta àkíkà nínú rẹ̀ níjọ́ tó bá lè yọ ìfun rẹ̀ àti inú rẹ̀ kúrò pé kò sí mọ́ gbogbo ẹ̀ ti bọ́ ọ̀tá yẹ́yán òun láàmà pé kò sí àkíkà Ọlọ́run dáàbò bò níbi tọ́lọ́run ń lọ níjà àkíkà kì í sì fi hàn gbogbo èèyàn ẹni bá súnmọ́ ni ó fi hàn ni pé ẹnu sọ́ọ̀tì jíní kí lọ́lọ́run ti wí mẹ́ ni pé ala ghaibihi illa man irtada min rasuli. فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديه وأحصى كل شيء عددا. Ànábì Hádàrú wa bí Mùsá gbà tó wọ ní alayhi wassalatu wassalam tó ní mo ṣe lu ọmọ ọlọ́mọ pa kí lè tí ìwọ náà lu ìkíbútà wa tó kàn lẹ́sẹ̀ tó kù kí ló ṣe fún ọ kí ló ṣe fún ọ tó kàn lẹ́sẹ̀ tó kù ìkíbútà wa tó ń gbìjà Ísírẹ́lì lórí ìkíbútà wa tó fi sákú ọ nígbà tó ní kí ló dé tèmi kọ́lé ńlé tí ń kọ́lé ńlé kí ló dé tí wọ́n pọn mi fáwọn ọmọ Ànábì Ṣuaibu tó mọ̀ wọ́n rí tó gbowó síbí wọn náà ti ṣe rí Mùsá wá wò pé èmi náà mọ̀ sí bẹ́ẹ̀ lóòótọ́ kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ní ọmọ àmọ́rí ló pé dáadáa ní dáadáa lèmi náà ṣe kí ló ṣe tí kí ló ní. ọ̀dà ọkọ̀ lu ní sẹ́gbà mọ́ dá lu ni mo dá ọkọ̀ lu ṣé wọ́n tẹ̀lé ni wọ́n máa fa tú wa ní amúrì yìí dá ṣe wọ́n ní ṣe ni ẹni tó náà ní ṣe pé ṣe rọrùn ọ̀nà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan kù máa lọ lé ètò kétó
bá fún wẹ̀rì tó látara báyìí nǹkan kù àlèké tán nǹkan sì máa ń hàn lára tasawuf fún kéwú gbẹrẹfu ní kéèyàn pé àkìtàbù wa súnà nìkan lòún fẹ́ lò tó o bá rìnnà tasawuf ọlọ́wọ́ fi nǹkan mi hàn látara àlìkìtàbù wa súnà kò yọ kù bẹ́ẹ̀. ومن الموضوعات التي عالجها هذا الكتاب inú tíra yìí tún sọ مصطلحات أهل التصوف àwọn slang tí àwọn onísúfí máa ń lò nínú ẹni àkíkà nínú ẹni sẹríà nínú ẹni àwọn slang náà pọ̀ tẹ́tẹ́ bá dọ́dọ̀ àwọn dókítọ̀ slang wọn yàtọ̀ tẹ́ bá dọ́dọ̀ àwọn sọ́jà àwọn ọlọ́pàá àwọn èdè tí wọ́n máa ń sọ yàtọ̀ èdè wọn táwọn súfí bá sọ ní òye àwọn kan ìsọkúsọ ni wọ́n ń sọ wọ́n sọ̀rọ̀ màbúbù ń jò ní atẹ́gùn yóò fẹ́ lọ́dọ̀ yín ó dariwo màbúbù ṣé màbúbù ọmọ kírun mọ́ ọmọ bú àsọ́bà wọn ní tó ṣẹlẹ̀ láàrin Ànábì Mùsá pẹ̀lú Hédérù tó ṣẹlẹ̀ láàrin wa níjọ́ náà ká tó wá ṣàlàyé fún wọn pé ọ̀kan lọ ṣáájú kó tó ṣáájú ọkàn tó dé slang àwọn alfaz àwọn words tẹ́ máa ń lò ó yàtọ̀ fún ìtàràtà ń lò bẹ́ẹ̀ tó mọ̀ pé èyí táwọn olórin ń lò ní tá bá ní ọ̀dà àmọ̀ kí ni tí wọ́n dà mọ̀ lọ́dọ̀ wa ní Yorùbá náà ni kí n mọ̀ pé pélépélé lọ́kọ ìlà kọ̀ọ̀kan lọ́kọ mo dá ọ̀rẹ́ mi mọ̀ ṣé ọ̀dà àmọ̀ tí wọ́n ṣe ń tán mí nù ọjà sí ọjẹun sókè ó ṣe kí ni ẹ má bá mú wa ọmọ tó lọ yàtọ̀ ẹ bá lọ́mọ tí ń lọ ó ti tún àmọ́ ọ̀dà àmọ̀ yẹn ọwọ́ àta abáyẹyẹ wà ń ta ọwọ́ alágòdè nínú àmọ́ èyí rẹ̀ wà ń bẹ̀ èyí rẹ̀ fọ́nká síbẹ̀ ṣé tí sì ń gbé rẹ̀ tí ò pé méjì nínú tí àyè tẹ béèrè pé kí ni mẹ́mbẹ̀ ní wípé àṣewàṣì síbẹ̀ fáwọn oníṣúfí wípé nítorí kẹsẹ̀ ni yóò sì wù mí ká bá ti lè ka díẹ̀ bí wá sí òun kí ló tún kù nú ẹ̀ náà. ثم قصيدة الوحدة الصوفية. orin tá a wá kọ wípé gbogbo oníṣúfí ọ̀kan náà ni wá ẹ má pẹ́ nìkan ní kinní ìyọ́nú Ọlọ́run ní kájọ wá kódà gbogbo mùsùlùmí ọ̀kan náà ni wá. ثم أشرنا كذلك إلى بعض أذكارنا. àwa tún tọ́ka sí àwọn apá kan orin wa tá a ti kọ káàkiri lọ́nà tasawuf. وبعد قصائدنا الصوفية. orin tí ń sọ nípa bó ní súfí bò láṣẹ tá a fi ráàyè mérí bọ́ tá a fi rí ọ̀nà Ọlọ́run àwọn nǹkan tó wà nù tíra Zawiyatun Nur nìyẹn. وقدمنا ترجمة يسيرة عن رائد الزاوية. tó kí wọ́n á ní láìfù wa tá ń bá bọ̀ nípa ojú ọ̀nà tasawuf àti dídálẹ̀ a sọ nípa láìfù wa síbẹ̀ àwọn àparí pẹ̀lú àdúrà tó nípa nàṣíhà bóyá yìí bá gbà bí ọba gbà ká lórí ìbéèrè tó bá kù.